أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí, òun náà ni ọba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí tí à ń tẹ́lójúpọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun, owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha biqalbin salim, àfẹn tó bá pàdé Ọlọ́run ọba àlékè ọlá pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. À ń fi àna Ọlọ́run bẹ lọ́hùn àdàwó tí yọ́ bá wa táfìlà ní sí ìsìláàmù mà Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Ṣùgbọ́n kan náà gbogbo àwọn àfáà wa tí wọ́n ṣe sábàbí mímọ́ ẹnì kọ̀ọ̀kan wa, ó bẹ̀rẹ̀ látòrí ọba wa Gbanimadu Arabi an-Najiri, Sheikh Adam Abdallah Al-Aluri rahimahullah, Sheikh Kamaluddin Al-Adabi àti gbogbo àwọn bàbá yìí pátá rahimahumullahu jami'an, kọ́lọ̀mbá ní kẹ́ ògùn wọn pátá. Bàbá wa bá kí nílùú Wò, bàbá wa Salahuddin Lẹ́dẹ́, bàbá àgbàlagbà jì, bàbá Lámúnígan àti gbogbo àwọn bàbá àbá tí wọ́n ti lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, kọ́lọ̀n kó bá ní foríjì wọn, kọ́lọ̀n kó ọlájọ́ kan oṣù rẹ̀. Gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù tí wọ́n mú àyà àwọn àgbàlagbà ìdúró, ọlọ́ọ̀bà àlékọ́lá máa bá ní kọ́ wọn máa ṣe la hawla wala quwwata illa billahil azim. Ọbẹ̀ látòrí mùdírù wa ní mahad tó fi kárí gbogbo àwọn mùdírù àwọn àlìfà Ọlọ́run kọ́ wọn bá ní kọ́ wọn máa ṣe. Náà láì ní gbára wa lásìkò, ọ̀rọ̀ mufti ilẹ̀ Yorùbá ọ̀tọ̀ ni tí èmi fẹ́ sọ lórí rẹ̀ tẹ́lẹ̀. Nígbà tí mo rí fídíò tí ó jáde láti inú ilé kéwú wa Markaz ní Agége, Ọlọ́run kó bá ní ṣàlékún àánú rẹ̀ lórí bàbá wa Mudiru Markaz. Ìgbà tí mo rí fídíò pẹ̀lú mufti tí wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn, kí n sọ́bà tí wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn, ìgbà tí mo wo fídíò yẹn lọ́sàn-án ni mo jọ́ọ̀tì àwọn pọ́ìntì bíi mélòó kan lẹ̀ nínú ọ̀rọ̀ mufti yẹn tí mo rí pé ó nídìí pé ká pàkíyèsí, kì í ṣe èbú. Torí kí bàbá Mudiru Markaz sọ̀rọ̀ kan hafizahullah wa ra'ah, wọ́n ní ìtìjà wà lè yàtọ̀, yín ọ̀fà èbú ọ̀sọ̀ tiẹ̀, kálukú náà ọ̀sọ̀ tiẹ̀. Ìyẹn fi jẹ́ kó yí pé sórí owó ọtọ́ bá ń fò bọ́ta, Mudiru sọ̀rọ̀ àbẹ̀ní kan sọ̀rọ̀, ṣé wọ́n ẹ̀kọ́ wọn sọ pé wọ́n fọ́ lé sí ọ̀rọ̀ rárá tí ọba ti ní èbú lọ, àwọn gẹ́ sọ báwọn àtàná ṣe lò sẹ́mi náà. Kò sí autonomy nínú mọ̀ pé lágbájá ẹ̀ àbí ká ní monopoly nítẹ́nìkan bá ti mọ̀ rárá, ọ̀rọ̀ mo rí bẹ́ẹ̀ o. Kò sí fẹ́ tó power kankan, nítorí kọjú sẹ́nìkan ó lè kọ̀yìn sẹ́lómi. Ìyẹn wà nílẹ̀ sínú tàwa sí kọ̀ọ̀kọ́ dùn pé àwọn bàbá wa náà ń sọ pé àwọn ti ní mufti ilẹ̀ Yorùbá, ó yẹ pé ọ̀rọ̀ wà lórí ẹ̀ o. Nítorí pé èmi sọ̀pọ̀tì àwọn bàbá ẹ̀ ń bá ti wo fídíò, àwọn fídíò tí mo ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo sọ̀pọ̀tì àwọn bàbá lórí pé oyè yẹn ti wà nílẹ̀ nínú rọ́bítọ̀. Kì í sóye tí wọ́n ṣe ń jẹ, oyè yẹn ti wà nílẹ̀ ti pẹ́ tá a ti máa ń ní mufti nílẹ̀ Yorùbá. Rọ́bítọ̀ ní sì máa ń yàn. Ẹni tó sì jẹ́ last àtọ̀ṣun state ni wọ́n ti wá, bàbá wa Dahak, àwọn ni wọ́n jẹ́ last. Àtìgbà wọn ti kú ni wọn ò tí ì yan ẹlòmíì. Ó lè jẹ́ pé àwọn iṣẹ́ àdáhùn èèyàn rò pé bọ́yá làákàmì lè má gbé, ṣùgbọ́n mo mọ̀ pé nígbà táwọn iṣẹ́ àdáhùn ń bẹ, èèyàn rò pé wọ́n pè ní mufti.
so ra'isul ulama olórí àwọn àfa àti ra'isul a'imma olórí àwọn ìmáàmù torí mo mọ̀ wípé ṣé Adam ní rọ́bítọ̀ wọ́n fi bàbá wa àgbànímádò lárọ́bí nìbàdàn bíi wọ́n fi jẹ́ ra'isul ulama fún gbogbo fún ìbíládì Yorùbá bàbá mahadu ní so kódà fídíò rẹ̀ ń bẹ tí ṣé Adam ti sọ wípé àfa àṣàlẹ̀ Ọ̀ṣun ni olórí gbogbo àfa ilẹ̀ Yorùbá ẹ̀gbọ́n wọn ìyẹn ò máa mú lásìkò kan náà so ẹ̀gbọ́n wọn tí ajẹ́ máa mú Ìbàdàn gbà náà àwọn ni olórí gbogbo àìmà nígbà tí bàbá wa ṣe ẹlẹ́à ṣé ó Dáúdù àfa ńlá àwọn ni wọ́n ń rọ́ wá sí bẹ́ẹ̀ wọ́n wá gbé orúkọ oyè ti ẹ̀gbọ́n wọ́n gbé fábùrò so pé bóyá bàbá wa ní má ní ṣé Ádámù wa ń kọ̀rẹ́ tí wọ́n pé rárá so oyè títí àbúrò ni ra'isul ulama olórí gbogbo àwọn àfa ìtumọ̀ olórí àwọn àfa náà ni mufti so ra'isu gan ni wọ́n dákọ so alimuhim àti mọ̀ pé oyè yẹn wà ibi tí wọ́n ń lọ nìyẹn so kọ́lọ́mbà ní kẹ́ ogun ọlápapọ̀ but ibi tí màá kọ́ gbá wọlé ibi tí mùdírù ti ń sọ pé nílẹ̀ rọ́bítọ̀ àwọn ni wọ́n jókòó ni wọ́n fa àfa Abdulrazak yẹn kalẹ̀ gẹ́gẹ́ bí kinní so àwa ní síkọ̀sí mùdírù a sì rò pé wẹ́ alhamdulillah ṣùgbọ́n ọ̀tọ̀ ní tẹ́mi fẹ́ sọ tẹ́lẹ̀ rálẹ̀ pé mufti tuntun ní tẹ́ wá bá wọlé lágbára ọ̀rọ̀ tí mufti ń kà fún pé ojú àwọn èèyàn ọ̀la ìmọ̀ pé mọ̀ kì í ṣe ìmọ̀ tó tó kankan wàláì tí mufti wa máa ń ka tí a mufti tuntun tí wọ́n máa ń ka tí a tọrọ jọ wọn lójú wọn ṣe àsọ̀rọ̀ astronomy bí ẹni pọ́ ẹ̀sẹ̀ dáyé ìmọ̀ falak wọ́n ṣe àsọ bí ẹni pọ́ ẹ̀sẹ̀ dáyé nígbà tí yẹn jìnnà sí tí a nù tí yẹn bá sọ pọ́ ẹ̀sẹ̀ dáyé táwọn afá ti sọ mẹ̀kọ̀dínì zaman tí wọ́n ìdálẹ̀ Yorùbá lẹ̀ sẹ́wọ̀n kékeré yẹn gọ́ ọ̀kọ́ wọn fún yẹn ní kíní gbá ìyẹn sá máa ń jìnnà sí tí a tó báyìí so ìyẹn lèmi fẹ́ sọ àtúnṣe rẹ̀ tẹ́lẹ̀ kó tó wá di wípé information wa tẹ̀ wá lọ́wọ́ tí mo rí báyìí ó ní bàbá wa àgbà mọ́mú ilẹ̀ Ìbàdàn kọ́lọ̀ balẹ̀kọ́lá kó jẹ́ kí a rí wọn pẹ́ lórí platform bàbá so information wa jáde lọ́wọ́ àṣálẹ́ yìí ìyẹn lọ́wọ́ mú wa ok ẹ wá o so ó ní àwọn tá a bá mọ nǹkan àti rí báyìí pé congratulation fún bàbá wa Dr. Bari ẹ̀rí pé ó ní sí àti lórí platform tó ti jáde chief imam Ìbàdàn là ń wò àti àti rí ibẹ̀ ni wọ́n ti congratulate bàbá wa Dr. Bari Adétúnjì so ibẹ̀ ni wọ́n ti congratulate wọn yí pé bàbá mọ̀ Ìbàdàn o wọ́n stamp wọn gẹ́gẹ́ bí mufti ilẹ̀ Yorùbá tuntun so nígbà máa rí fídíò àwọn òsì bàjẹ́ lọ́dọ̀ àwọn bàbá wa àwa pè torí pé orí platform bàbá mọ̀ Ìbàdàn ló ti jáde ẹ ti rí àti orí platform ló ti jáde so mo ní trust nínú bàbá Mudiru Markaz nígbà wọn ní àwọn league of imam ni wọn mo tún wá ní trust nínú bàbá mọ̀ọ́mù tààrùbù tí wàá ṣẹlẹ̀ kí ni tààrùbù tó ṣẹlẹ̀ Mudiru Markaz síkọ̀ ni wọ́n lọ́dọ̀ wa ẹni tí wọ́n bá sọ̀rọ̀ tá a gbà ká ọ̀rọ̀ ni wọ́n sọ tí ì bá sí ọ̀rọ̀ pé yẹn fún yẹn ní information wọ́n lè ṣe mistake bí ọ̀rọ̀ ẹ̀sìn so àyìn sọ pé a gba ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n bá sọ tí ó bá ti lẹ́rìí àárọ̀ àjò ọ̀rọ̀ yẹn lẹ̀ pẹ̀lú àpọ̀nlé pé ànàkúnlá àgbélé so àwọn náà sì láìkì irú rẹ̀ but àwọn míì ní ọkàn wọn kò bọ́ta tí wọ́n kàn kíní kan rárá so a máa mẹ́rìí wá àwọn tó jẹ́ àgbà onímọ̀ náà sàbí ní tí wọ́n mọ̀ táwọn tí ò ní mọ̀ tó ń ṣe ń correct wọn pé kò rí bẹ́ẹ̀ ata Umar ata Abdullah ibn Abbas ata Abu Hurairah so ṣe wọ́n pé àwọn so kí á ní tàwọn bàbá wa kí ní tàwọn àfa wa so bàbá mọ̀ Ìbàdàn síkọ̀ náà ni wọ́n lọ́dọ̀ wa àwa lọ nu kí ó táwọn bàbá kọ́ wa ipe tí ẹni tá a trust tó wà trustworthy tó bá sọ̀rọ̀ kan nínú ìmọ̀ mustalah hadith tí ọ̀rọ̀ rẹ̀ wá tako tí ẹni tó wà trustworthy míì àwọn àfáà wa ní àwa ní sọ pé nìyẹn kan parọ́
àwa máa pe àdíìsì kan ní ṣáàdù, a máa pè kan ní mahful. mukhalafatu thiqa liman huwa awthaqu minhu. So lọ́dọ̀ tèmi bàbá mi bàdàn wà awthaqu ju mùdírù márkàsì lọ lọ́dọ̀ mi, bí mùdírù márkàsì lè wà awthaqu lọ́dọ̀ ẹlòmí, ṣùgbọ́n thiqa ni wọ́n, ẹni tá a lè gbára lọ́rọ̀ wọn ni bàbá mùdírù márkàsì. ṣùgbọ́n bàbá wa ìmáàmù Ìbàdàn lọ́dọ̀ tèmi Sulaiman ẹ̀sà òkè tí mo jọ wọn bíbí ìlú Ìbàdàn, ìmáàmù Ìbàdàn wà awthaqu, wọ́n wà mọ́ kí màá lónà ìbò tí sápá lórí ju mùdírù márkàsì lọ. So mùdírù márkàsì ẹni òdodo ni wọ́n, bàbá àmọ́ Ìbàdàn ẹni òdodo ni wọ́n. So àwa máa lórí wáyà mùdírù márkàsì, a máa lò ní ìlò ṣáàdà, a máa lórí wáyà bàbá àmọ́ Ìbàdàn ní mahfud. Náà kí nìdí tí mo fi ṣe, tí mo sọ pé bàbá àmọ́ Ìbàdàn pé màá gbára lọ́rọ̀ wọn ju ti mùdírù márkàsì lọ fún àwọn àdí míì lórí ọ̀rọ̀ yìí, torí pé mo wá padà rí pé nínú rọ́bìtọ̀ ilẹ̀ Yorùbá ni bàbá àmọ́ Ìbàdàn wà, kódà igun tí ò ṣe é já dànù ni wọ́n. Àwa padà ń pè, àwa ń pa àwọn èèyàn pé kí ló ṣẹlẹ̀ ní ọ̀tọ̀ ọ̀sẹ̀ torí mi ò lọ, èmi náà sì máa ń lọ, mo máa ń lọ mítìn. So ẹni akọ lè fi kẹ́kẹ́ rú mi lójú, tọ́ ọ̀bá mọ̀tàn lù rẹ, tọ́ ọ̀mọ̀tàn ẹ̀yà bí tọ́ wà, tọ́ ọ̀rẹ́ bí bá ń tì ń bẹ̀, o ò lè rí dáwà sí dáadáa náà, èmi máa ń lọ, mo sì máa ń béèrè táwọn àgbàlagbà. So tí bá mo máa ń béèrè táwọn àgbàlagbà, so a tún gbọ́, ṣùgbọ́n lọ́jọ́ tọ́ọ̀sì wọ́n á ń bí wọn ní kò sí conclusion náà, bàbá mùdírù márkàsì sọ pé àwọn nominate ẹni, so àwọn èèyàn ọ̀dẹ gbà, kì í ṣe pé gbogbo olé lọ conclude. Ìyẹn ló ń béèrè pé táwa ni mufti ilẹ̀ Yorùbá. Mo ń bọ̀ padà bí ọ̀rọ̀ mufti pé ta ni mufti ilẹ̀ Yorùbá, àwọn sọ̀ ń táwa mọ́. So ní bẹ́ẹ̀ mi sì ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀, ẹni tí mi sì máa recognize lọ́wọ́ lẹ́ni tí bàbá àmọ́ Ìbàdàn fà kalẹ̀, torí pé wọ́n wà Hausa lọ́dọ̀ mi. Dr. Bari ẹ kú oríire, sẹ́ni kó rí platform bàbá àmọ́ Ìbàdàn mo ti gbé jáde o, ṣùgbọ́n mo kọ́ fẹ́ lọ ẹjẹ́ kọ́kọ́ lọ bí ọ̀rọ̀ ẹ̀sìn. Mufti tí àbá mùdírù márkàsì fà kalẹ̀, ìyàn afáwọ̀ Abdulrasaq, nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ bíbẹ̀rẹ̀ oṣù, wọ́n ní àdíìsì pọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀, pàdíìsì wá bíi 5 pé wọ́n wá ń dọ́gbọ́n fàìdí àtàfà sí wa, àwa tá a tẹ̀lé ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam, tó ní pé sẹ́rẹ́ kéwú ẹ̀yin ọba wa náà lẹ́kọ́ wa, ṣùgbọ́n ń gbọ́ Ọlọ́run ó ṣe wọ́n èé fún yàn níbi tó sàkó bí tá a fẹ́ kọ́ ọmọ kéwú dérè o, kò sí ìdá ẹ̀ lè fi rú wa lójú nù kéwú, kò sí, so kò sí ìdá ẹ̀ fi lè rú wa lójú nù kéwú ẹ̀, so àjẹ́ ìmọ̀jú bẹ́ẹ̀ ń lọ. Mufti tí bàbá mùdírù márkàsì yàn, ẹni ẹ wá ń sọ̀rọ̀ yìí pé bíbẹ̀rẹ̀ àwẹ̀, ìlè máa rántí àwọn ọ̀rọ̀ wọn, ṣùgbọ́n mo jọ́ ti àwọn nóòtì kọ̀ọ̀kan lẹ̀ wípé bíbẹ̀rẹ̀ àwẹ̀ àdìsí wáyé lórí rẹ̀ wọ́n ló tó bíi 5. So wípé àdìsí kan lọ sọ wípé súnmú lè rò yá ti hì, wípé ẹgbà àwẹ̀ tẹ́ ẹ bá ti róṣù. Wọ́n ní àwọn èèyàn wá lọ mú àdìsí míì tó sọ pé fákìdì rúlàhù, Mufti kọ́kọ́ ṣe mistake bẹ́ẹ̀, àdìsí tó sọ pé súnmú lè rò yá ti hì, parí rẹ̀ náà nù kì í sàdìsí míì. Àwọn Mufti ẹ má bínú, wọ́n láìkì sàdìsí míì. Ọlọ́run máa ṣe wọ́n tó jẹ́ pé kì í sílẹ̀ Yorùbá lọ́lọ́run ti ní wọ́n ọ̀rọ̀ kí ó wá, Yorùbá ọba fi àbòsí dá nǹkan rú. So torí pé àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ wọ́n kàn máa wò pé ṣé gbádìsí mi ń bẹ, wọ́n á fẹ́ mú àwa ní aláṣejù alákatakítí. No, súnmú lè rú ìyá ti hì. Abúlé bí wọ́n máa rú gbà wá, ẹlòmínà gbà wá náà sàhábà. So ànábì yìí ní ẹgbàáwẹ̀ tẹ́ ẹ bá ti róṣù rúbíà, ẹ máa gbọ́ o, ibi tẹ́ wá ń lọ bí tí kí o ti fẹ́ dàrú mọ́ Mufti tuntun lọ́wọ́. O wàláì, tó bá tiẹ̀ jẹ́ pé gbogbo àwọn bàbá wa ń lẹ̀ yóò bàbá fọwọ́ sí nǹkan yìí, èmi fẹ́ congratulate yín tẹ́lẹ̀ kí n kàn sákèsì pé ọwọ́ tẹ́ wá bá wọlé yìí ọ̀wá ṣe, ọ̀nà tẹ́ ẹ lè gbà kó wa mára ń bẹ̀, ọ̀nà tẹ́ ẹ bá gbà kó wa mára, tó bá jẹ́ pé Mufti ní níta fi sẹ́rí kọ̀rí náà tó jẹ́ wọ́n á gbà pé alamí tó jẹ́ ń gbà yìí pé kì í ṣe Mufti ilẹ̀ Yorùbá lẹ́ni tòótọ́ ni wípé tó bá jẹ́ Mufti ilẹ̀ Yorùbá ni wọ́n ní
rọ́bítọ̀ ilé rábítà sẹkítírátì League of Imam and Alpha ẹjẹ máa sọ Yorùbá torí àwa tí àìsàn ní kí ó kó lè bá yé wa kẹ́ lè bá gbọ́ àlàyé wa dáadáa. Sẹkítírátì League of Imam and Alpha nílẹ̀ Yorùbá látọjú ayé Shehu Adam Ìbàdàn ni tó fi dì sìn. Ìbàdàn ní sẹkítírátì wa nígbà Shehu Adam ni wọ́n múrò rí dídá rọ́bítọ̀ lẹ́wà nígbà wọn ó sì dálẹ̀ ìtàn táwa gbọ́ nígbà tí wọ́n fẹ́ dálẹ̀ bàbá Shehu Adam wọn ò kọ́kọ́ gbéra lọ ìlú kankan láti lọ ṣíà ìròrí yẹn pẹ̀lẹ́ ní kankan. Ìbàdàn ni wọ́n wá lọ́dọ̀ bàbá wa Báásùnù àti bàbá wa Ẹlẹ́sìn Mẹ́ta ibẹ̀ ni wọ́n ti wá. So hello assalamu alaikum mo wà lórí prógámù ni mo wà lórí prógámù. Wa alaikum salam mo wà lórí prógámù so wọn ò lọ bòmíì ju Ìbàdàn lọ. Wọ́n wá bá bàbá wa níta ọ̀kọ́rọ́ bàbá wa Báásùnù wọ́n sì wà bá bàbá wa Ẹlẹ́sìn Mẹ́ta. Àgbàlagbà làwọn ẹni ìjẹun èé ṣe ránṣẹ́ Adam tó rẹ́lùmí ọmọ òkè báyà bí wọ́n á bá wọn rẹ wọn. So wọ́n á bá wọn tí wọ́n wà nípò bàbá fún wọn tó ti yé báyìí wọ́n yé ṣe ọmọ èkó ẹ ló mọ̀ wà ní program so wọ́n wá bá wọn tọ́jú àgbàlagbà yìí so kọ́lọ́mbà ní kẹ́ ogun bàbá yìí àbá yìí sì gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ torí pé Shehu Adam rahimahullah bàbá yẹn try wàlá àfẹni tó bá fẹ́ rí ìbínú Ọlọ́run nìkan ló kù. So bàbá yẹn ọ̀dẹ̀ ríra wọn ìtọ́kàn wọn ni tawhid sufuful muslimin. So àwọn tí wọ́n bá dẹ̀ wọ́n mọ̀ di Ìbàdàn ò sí fọ́ọ́rọ́ sẹ́yìn rárá ẹ lọ káwọn yẹn lọ bèrè dáwọ́ Ìbàdàn ò sí fọ́ọ́rọ́ sẹ́yìn Ọlọ́run fún wa ní àwọn àgbàlagbà onímọ̀ o tí wọ́n ti lò sẹ́mi lọ tọ́gbé Shehu Adam gẹ́mọ̀ kì í Ìbàdàn. So wọ́n wá ní àwọn wá kódà mítí àkọ́kọ́ tí wọ́n ó ṣe pálọ̀ bàbá wa Báásùnù níta ọ̀kọ́rọ́ òun ni wọ́n ti ṣe tí wọ́n kọ́ ṣe mítí rábítà. Ìgbà náà làwọn àbá yẹn wá nominate àwọn àáfàá tí wọ́n jẹ́ mate Shehu Adam láti lè jọ ṣiṣẹ́ pọ̀. Àwọn àbá yẹn náà ò sì fi ìjókòó yẹn náà lẹ̀ ńlọrọ̀ fi ka gbóró àwọn bàbá wa ní Mahad so bàbá wa Mudasir so àti gbogbo àwọn bàbá àbá tí wọ́n ní Ìbàdàn àtàwọn àwọn ìlú mi náà join. Ṣùgbọ́n Shehu Adam kéèyàn fẹ́ dà nǹkan lẹ́lẹ́ Yorùbá fàjẹ́ pé Ìbàdàn wọn mú ṣe ẹ̀rọ bí àbáwọn ọmọ tí wọ́n ń ṣe wọ́n mọ̀ sẹ́rí bí Ìbàdàn bá lọ ó sì díẹ̀. So mo kàsàrẹ́ yà bí ìtàn díẹ̀ ní tí ìfẹ́ lọ bẹ̀. Ìgbà táwọn Shehu Adam sì bẹ̀rẹ̀ ìmọ̀ ni o kì í kàn sí pé kẹ́nìkan kàn dùn kọ́nà kẹ́kọ̀ọ́ wọ̀ ó pé so tó bá di irú ẹni tí ẹlẹ́ẹ̀mú yẹn ní gẹ́gẹ́ bíi Mufty tó bá jẹ́ pé lóòótọ́ ní tó jẹ́ kí n gbà pé ọ̀rọ̀ àbámọ́ Ìbàdàn ní wéètì nìyẹn ní tó jẹ́ kí n gbà bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé lóòótọ́ ni ọba jẹ́ bẹ́ẹ̀ ni ilé sẹkítẹ́rìàtì ni wọ́n ti sọ̀rọ̀ kì í ṣe ní Markaz sẹ́ǹkì múdìrú nìkan ló mú wa sí ẹgbẹ́ báyìí tí a fi ń sọ̀rọ̀ tó bá jẹ́ pé gbogbo àwọn bàbá ilẹ̀ yóò bá ní tá a bá fẹ́ stamp ẹ̀ àwọn mọ́mù yóò jókòó báyìí pé ẹni tá a fà kalẹ̀ ni ọba múdìrú Markaz lọ́fẹ̀ẹ́ ní yẹn kalẹ̀ ibi tó mìíràn tí a padà pè lápá ẹ̀ ní padà wà lẹ́nu irun kẹ́gẹ́ ti ní bá ní ogun ilẹ̀ yóò ẹ̀ mọ̀ tí mo rọ́bítọ̀ ilẹ̀ yóò bá ní ẹ máa gbọ́ Ìbàdàn Abia Ọ̀yọ́ state Ogun state Lagos state Ondo state Ekiti state èwo ló kù àwọn state tí wọ́n wà ń bẹ̀ nù wọ́n wà ní Edo and Delta bí ó yẹ pé àwọn Edo and Delta wà bá wá sí everything ṣùgbọ́n Ondo Ekiti Ọ̀ṣun Ọ̀yọ́ Lagos Ogun mẹ́fà yes state mẹ́fà. So bàbá Mudiru Markaz ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé àpanupọ̀ àwọn state ilẹ̀ Yorùbá ẹni tí wọ́n mú ní so irú ẹni yẹn níjọ tọ́ọ̀sì tó sì lọ yìí tọ́ọ̀sì kí n déètì òní ní torí pé ìmọ̀ ń fẹ́ clarification kò clear dáadáa ìdí tí mo sọ pé ọ̀rọ̀ àbámọ́ mu wọlé lọ́dọ̀ mi nìyẹn o so òní tọ́ọ̀sì tó lọ yìí jẹ́ tọ́ọ̀sì tó lọ yẹn jẹ́ on the 29
February 2024 òní wọ́n ṣe rábítà òní jẹ́ on the 4 so òní jẹ́ on the 4 òní on the 4 ilẹ̀ nìyẹn sọ̀rọ̀ so ńjọ tọ́ọ̀sì ní mítí rábítà tí wọ́n wá sí Ìbàdàn bá ọmọdé mọ́ríkàsì náà wá bá dàn wọ́n wá bá dàn ṣùgbọ́n èmi ọ̀lọ́ àwọn wà ní iṣẹ́ àwọn àti prógámù kan lọ́wọ́ fáwọn alálàájì so èyí tí wọ́n ṣe lọ mo wà ń bẹ̀ èyí tí wọ́n ṣe tí wọ́n fi pe àwọn tí wọ́n pera wọn ní kíní kan oníwàásí ilẹ̀ Yorùbá mo wà ń bẹ̀ so èmi tí n bá gbọ́ mítí rábítà tí n bá sí àdáàdùn yín lọ so àjọ ní àrẹ́sì rábítà ni kì í ṣe tẹ́ni kẹ́kẹ́ àbá àwọn ọmọ tí ma sọ̀rọ̀ káàkiri ma wù báyìí so àṣà lè sọ so tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá níbi tẹ́ ti gbọ́dọ̀ Yorùbá ní kátìbí sànákìyèsí sírù ogun ogun ọ̀dà ṣùgbọ́n àwọn kan wò pé nígbà tẹ́ sànkẹ́ báyìí tó sì sẹ́ bíi so tó yẹ pé ìlú ti ilẹ̀ Yorùbá inú mọ́ríkàsì kan wọ́n ti lọ kéde la àwọn mọ́mù yóò kódà kọjá nu mọ́ríkàsì kí wọ́n fi ọ̀nà ọba mùdírù mọ́ríkàsì àwọn mọ́mù yóò wà jókòó báyìí ogun mọ́mù yóò wà jókòó báyìí pé ń dá àfàkalẹ̀ ni ó fi hàn yìí pé Mufty bàbá wa mùdírù mọ́ríkàsì lẹ́nu ìyẹn clear wa analysis ni o bàbá wa Mufty tí mo ti fẹ́ sọ̀rọ̀ ni pé bàbá wa Mufty tí mùdírù mọ́ríkàsì fà kalẹ̀ torí wọ́n ṣe Mufty lẹ́ yóò máa wáyé so ẹ wá fẹ́ wọlé ní tí wọ́n bá wọlé yẹn ò bá tí kò bá kò ṣètò kí Mufty máa mọ̀ yìí pé ìparí àdísì súnmù lè rù yàtìhì wà áfítẹ̀rù lè rù yàtìhì fa in gumma alaykum faqdiru lahu ṣe ní parí àdísì nu wọ́n wá ní ọ̀tọ̀ ní àdísì tí ó sọ ẹ̀yìn wá lọ pé àwọn mú àdísì faqdiru lahu àwọn mú àdísì súnmù lè rù yàtìhì èmi ò ní Mufty kankan tí mo fẹ́ fà kalẹ̀ àwọn bàbá lèmi sọpọ́ọ̀tì tẹ́pẹ́nu àwọn bàbá ti kò ní ọ̀tẹ̀ ṣe tí wọ́n ní èèyàn jẹ́ Mufty sẹ́ni rẹ̀ kí n tẹ̀lé ni tí wọ́n bá sọ tí ọ̀dà ṣe bá kò gbọ́ ni so nígbà tí àwọn akọ́lá máa ń yẹn Mufty tó ti báyìí kì í ṣe èbú Mustapha Abiola Niyas ó sì àwa rí ọ̀dí ẹ̀ kò dáa bó sì wá wá bí kí ni bá ṣe fọ́ ọ náà so then delete it kí n fọ́n yellow card tó bá ti wá bí ìkú so a kàn block ẹ̀ ni ọ̀rọ̀ mímọ̀ là ń sọ ọ̀sọ̀rọ̀ ìlú ń bẹ̀ bàbá Mufty tí wọ́n á jáde yìí so wọ́n wá láwà mú àdíìsì kìíní so ṣẹ́tí ọkọ̀ rí pé parí àdíìsì nù súnmù lè rò yá ti hí kì í ṣe bá àdíìsì míì ní fákìdì rúlà o inú ọ̀rọ̀ wọn èmi ìfẹ́ play fídíò ní ìṣẹ́fẹ́ sí máa ń gé ọwà ń bí so ti yé báyìí inú ọ̀rọ̀ wọn ni ọjẹ́ point number 1 tí mo ń bọ̀ mi fákìdì rúlà wo ìtumọ̀ fákìdì rúlà wo ọlọ́run ti ẹ̀sìn tí ìsìnkúlẹ̀ Yorùbá ní ti bá wa ẹlẹ́ẹ̀kejì wọ́n wá ń sọ̀rọ̀ nípa elimul falak ẹ̀yin astronomy ẹ̀yin ìmọ̀ oòrùn ìmọ̀ kìíní kan kò ṣẹ̀ṣẹ̀ dé bàbá wa Mufty so ti báyìí kò ṣẹ̀ṣẹ̀ dé ẹ̀ ti gẹ̀ẹ́tì ẹ̀ so ẹjọ́ ẹ má máa fojú wàláhì Sheikh Adam rahimahullah ẹ jẹ́ n sọ kìíní kan fún lónìí bàbá Adam wọ́n kó àwọn àfáà mọ́ra kódà wọ́n kó àwọn mọ̀kálífù mọ́ra Sheikh Adam tó fààyè gba mọ̀kálífù gan ju ẹni tí ẹ jọ wà lórí nǹkan náà lọ torí kí àbáyẹn fẹ́ ná mímọ̀ ní tí ń ṣẹlẹ̀ ní ìsìn ní rábítà gan kò dùn mọ́ èèyàn nú náà síbi ó ṣe kí rábítà ò rí nu kí ló fà á torí pé kálukú fẹ́ wò pé irú ìròrí mi náà ní kí n pọ́ sí tí ìbá wa ṣe bẹ́ẹ̀ Sheikh Adam mẹ́rù mọ́kífù àbáwá gbanimádùn lẹ́ arọ́bí náà wọ́n mẹ́rù mọ́kífù wọn àwọn ibi tí wọn ò ti jọ papọ̀ ń bẹ náà lórí tí àbá gbanimádùn lẹ́ arọ́bí lé lórí ó lọ̀rọ̀ ẹ̀há ó lọ̀rọ̀ òkú tó ń ti bẹ́ẹ̀ Sheikh Adam sì sọ pé àwọn ni wọ́n jẹ Mufty torí pé láyé ìgbà náà ẹ̀gbọ́n gbà àbáwá àgbàlámú ní gun tí àbáwá àgbàlámú ní gun tó ní tí a ń wá sí ilé ọ̀dọ̀ wa ní yànnà kóòtù lọ́dọ̀ bàbá àgbànímádùn ilẹ̀ arọ́bí láti wá bá àfi súná ọmọ wọ́n ń sọ ń jọ́ náà pé ńgbà àwọn àjókòó rábítà láyé ìgbà kan pé àwọn máàdùn ni a ń sọ fún ọ ní rábítà yìí pé sùmùrátùlù múmi ní ilẹ̀ ẹ pè wọ́n wá àwọn náà ó kò tí àwọn wá kálukú ọ̀dọ̀ sọ ní jẹ́ ń pè Mufty nù náà bàbá àdùn ní bàbá arámúnigun ní pé sẹ́ni tí òfojú pa wá rẹ́ ń gbà náà ẹ wá láwọn ọmọ rẹ̀ ò ní ga
kẹwọn má lọ sọ pé ẹ pa wọn náà gbọ́dọ̀ join bí yìí ìjókòó tí wọn ọba síbẹ̀ kò nítumọ̀ ó fẹ́ pààyè mẹ́rin ẹ̀ wá làwọn bàbá yẹn lò ó so Àṣìṣe Ọlájídé ọ̀kàrẹ so Àṣìṣe Ọlájídé jẹ́ ń sọ sí blocking kéré o fọmọ gbẹ̀yìn fẹ́ǹsì wòran so àtàyè láti fún ọ ní permanent sọ̀tọ̀ kọ́lọ́mọdé ọba adébá ńlá lìkì àmọ́ so ó fi hàn pé à ń sọ̀rọ̀ làákàyè bíi ọ̀rọ̀ téèyàn so mo lè ṣe mistake fún kẹ́mí tí n bá sọ wá á máa wò ó ẹlòmíì ò ní tí gbọ́rọ̀ délẹ̀ yóò ti máa kọ́mẹ́ǹtì so ó fi hàn pé ọwọ́ rẹ yá ju làákàyè rẹ lọ́nu so ẹn tó gbọ́n lẹ́ntì làákàyè rẹ yìí tí ó jẹ́ pé ní ọ wà lẹ́yìn ọwọ́ kọ́ so ẹn tọ́wọ́ rẹ bá yá ju làákàyè rẹ lọ mistake rẹ ọ̀pọ̀ o ò tí ì mọ̀ bí tọ́rọ̀ ò ti ń sáré kọ̀ǹkàn so ọwọ́ ńlá yájú làákàyè ló yẹ kó wà lẹ́yìn kó o ronú èèyàn ọjọ́ ó fi làákàyè ó fi jọ ó fọpọlọ jọ ká kí lẹni sọsọ ní ìwá sí àkíní sọsọ ìbú ni. ìmọ̀ falak ó ti wà tipẹ́ náà kí wọ́n sọ ń pa bóòrùn ṣe ń ràn bó sì pa ṣe ń lọ kó tó tún ó sì wá jọ Mufty lójú bí ẹni pé ọ̀rọ̀ ọmọ là ń sọ. ṣé wàá rí àdìsí ẹ̀jẹ̀ kí n sáré lọ bẹ̀ kí n sáré ṣàlàyé kan ìmọ̀ bóyá bàbá mùdírù mọ́ríkàsì ní à ń sọ̀rọ̀ yìí kí n tó sọ náà àbí Mufty ẹnìkan ní lèkúlè báládín yàtùkù gbogbo olùkọ́ ọ̀ka pé tí sẹ̀rí àsọ ni pé lèkúlè bá sẹ̀rí àkọlọ́sọ kì í sàdísì ànábì ṣùgbọ́n àwọn àfa ìmáàmù Muslim ló fún kinní yẹn ní báàbù wọ́n gbọ́ yínú àdísì Kùráìbù ni kì í ṣe pé ànábì lọ sọ pé lè kódà mo ti rí àbá tó sọ yí pé ànábì sọ pé lè kúlẹ̀ báládé rò yá tùbù àdísì Kùráìbù yẹn gangan náà tàbí sàbílẹ̀ ibn Abbas pẹ̀lú ọ̀rọ̀ Kùráìbù àti Muawiya kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn kan dàrú ni wallahi ibi kéèyàn òkè òsú náà nìmọ̀ wà Imam Muslim lọ bá wábà rẹ̀ pé lè kúlẹ̀ báládé rò yá tùbù mọ̀fúhùmù àdísì yẹn ní àfi mú wá kì í ṣe násù àdísì ìyẹn bá ànábì ní ẹgbà àwẹ̀ tẹ́ ẹ bá ti róṣù ẹtúnú tẹ́ ẹ bá ti róṣù fa ingumma aleikum tí kùrukùru bá wá bójú sánmàmá yín lọ́wọ́ fákìdì rúlà hù sẹ́rí gbólóhùn fákìdì rúlà hù yẹn àwọn àáfàá wá sì yà pẹ̀lú pé kí ni máàna rẹ̀ nínú nǹkan tó tí wọ́n bá ní sẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wá bí Lukmanu ọmọ agbẹ́yìn ọgbà wòrán ṣáàlá eré o ó dìgbò ṣe so àwọn àfáà wá ní sẹ́rínú nǹkan tí máa ń fa àtìlá tọ̀bí àtún nọ́ọ̀sì a máa fa ìyapa ẹnu bí nọ́ọ̀sì ṣe rí lápẹẹrẹ nígbà tí Ọlọ́run ní wọ́lé mọ̀tọ́lá pọ́ọ̀tù tàbí ń pọ̀ ọ̀rọ̀ lógàgán ẹ má ti jẹun lọ bí tọ̀bí àtún nọ́ọ̀sì sẹ́yìn kò tọ̀bí àtún nọ́ọ̀sì ni pé Ànábì sọ pé la yusalliyanna ahadukum al-asra illa fi Bani Qurayza ẹnìkan kan yín ò gbọdọ̀ kírun àlàsárì àyàfọ̀dọ̀ wọn Bani Qurayza Ànábì sọ bá àwọn sàbí bá ń lọ lójú ọ̀nà bí kàtẹ́ sọ pé gbogbo ẹni tí mọ̀ ránṣẹ́ yìí ẹ gbọdọ̀ kírun àlàsárì àbíkẹ́ kí n tó gèètì Ìbàdàn àwọn kan wá ń lọ fún òtí ìdè tó gèètì tán àlàsárì tó bẹ́ẹ̀ sì jọ ń lọ àwọn kan bá ní ẹ̀jẹ̀ ákì níbi irun ti tó náà àwọn kan náírà Ànábì ní tó gèètì ní kátìkì ìtọ́nùpọ̀sọ ni pé káyọ̀ tètè bẹ́ẹ̀ síwájú àsìkò ààrẹ débẹ̀ síwájú àsìkò wọ́n sì pín méjì eléyìí tiẹ̀ lójú ọ̀nà àwọn kan lọ kí nígbà wọn dọ̀ nígbà sì padà ọ̀rọ̀ ànábì wọ́n ṣàlàyé ànábì láwọn méjèèjì náà ní akọ̀rẹ́tì sallallahu alaihi wasallam mo rò kò tí yé báyìí so ànábì láwọn méjì ẹ rí i pé tọ̀ bí àná sùn yẹn ọ̀nà tí kálukọ́ gbàgbọ́ yé sí ọ̀tọ̀ ó lè fa ìtìláàfù yóò bá ṣùgbọ́n tá a bá wò pé tá a bá ní ìtìláàfù yìí ya pẹ̀lú bẹ́ẹ̀ nínú ẹ̀sìn ẹni tó bá fẹ́ dẹ̀sìn rù ní ọkàn sọ pé ẹ̀kà sí báyìí ó wò pé wo ló dáa jù kí la fi wá mọ̀ tó dáa ẹ̀yẹn jẹ́ àwò nìsín tẹ́nìkan bá sọ yìí pé téèyàn bá ní wo Yorùbá náà máa ń sọ kò sí tó wà nù kí ó tà lè rápẹ̀rẹ̀ rẹ̀ díẹ̀díẹ̀ nù Yorùbá èdè Yorùbá náà dáa tí n bá ní ọmọ ẹ̀ ọyà lọ́ba ara kìíní wá ìtọ́ mo túlẹ̀ yìí kò gbọ́dọ̀ gbẹ o ṣé túmọ̀ rẹ̀ ni pé kò gbọ́dọ̀ gbẹ kó tó dé ìtọ́ yẹn lè ti gbẹ ṣùgbọ́n kìnnáyà ń pa pé tètè lọ tètè dé ni ẹ̀rí pa lè fi hàn sọ pé àwọn tí wọ́n gbọ́ yé sí pé tó bá bá wọn lójú ọ̀nà wọn ò kí a lè sọ pé ní correct but
àwọn ẹnìkejì ń dáná gbọ́ yé sínú ìyẹn irú nǹkan bá ń kì í fa mọ́ṣíkílà. nǹkan míì ń bẹ tí máa ń fa ìyapẹnu ni pé èdè lárúbáwá gangan ìtumọ̀ tí gbólóhùn tí ìsìláàmù lò yẹn tó lò yẹn ìtumọ̀ tá a lè tú sí lè pọ̀. ìkánurú rẹ̀ wá ní ọ̀rọ̀ onírìn àtòní àwẹ̀ yìí ẹgbọ́n gbọ́ nígbà tí ọlọ́run sọ náà Al-Qur'an Karim ọlọ́run ní wálé mọ̀tọ́lá kọ́ọ̀tù àwọn tí ọkọ wọn bá kọ̀ lẹ̀ yatarabbasna bi anfusihinna thalathata quru quru qaf ra waw hamza nídè lárúbáwá a máa túmọ̀ ìmára fóbìnrin a máa túmọ̀ kóbìnrin ọmọ ṣe menstruation ṣẹ́ni pé ó ti takora wọn. ọlọ́run wá ní àwọn tọkọ wọn bá kọ̀ lẹ̀ kí wọ́n máa ṣe kùrúhù mẹ́ta ṣe menstruation mẹ́ta ni wọ́n ṣe ni àbí ìmára ni wọ́n kà ṣe pé tìláfọ̀ ṣẹlẹ̀ báwọn kì í kẹ́sì pé àwọn afáà kan ṣàdédé máa ń yapa ẹnu ẹlòmíràn máa ń pọ̀rọ̀ yapa ẹnu lọ́kàn tó kó kalẹ̀ bó ti jẹ̀bà àti lá lọ́kàn máa ń sọ tó bá wù. tí à ń kí ní ìsìn èdè lábọ́ gẹ́gẹ́ tí ẹ fi sọ Quran kalẹ̀ kùrúhù a máa túmọ̀ tuhur a máa túmọ̀ haid a máa túmọ̀ menstruation a máa túmọ̀ kóbi ọmọ sí menstruation. irú bẹ́ẹ̀ ní ìsìn èwo láti wá gbà wípé èwo ni ká mú á wà á lọ wò nígbà táwọn ẹbí fẹ́ practicalize kìíní fáwọn sàbẹ kí ló fi practicalize ẹ̀ ìyẹn lára rí pé ókè kódà kọ́ máa túmọ̀ àfáàtọ̀ bá ní ká mú ilé àní tẹ̀lé nítorí pé tí àdéhìsì ti wá clear irú ẹ̀ náà wá ní fákìdì rúláwù bàbá mufti torí tí nǹkan mo fi jáde fákìdì rúláwù ànábì ní súnmú lè rubiyatihi ẹgbà àwẹ̀ tẹ́ ẹ bá ti róṣù wà áfùtìrú lè rubiyatihi ẹ sì túnú tẹ́ ẹ bá ti róṣù fa ingumma aleikum tí kùrùkùrù bá wá bójú sánmà mọ́ yín lọ́wọ́ kí ni túmọ̀ rẹ̀ ọ̀nà méjì ló lè jẹ́ ẹ lọ wo gbogbo ṣẹ́rù hadithi yẹ pátá ní táwọn àfáà tú sínú bẹ́ẹ̀ lọ kafá tí lè bá rí wọ́n ti kọfá tí lè bá rí wọn ìdálẹ̀ Yorùbá lẹ́dẹ̀ bí pé ọ̀rọ̀ astronomy tẹ́wà ń sọ bẹ́ẹ̀ ní pọ́ọ̀sì ìṣẹ̀lẹ̀ wọ́n sọ ọgbọ̀rọ̀ astronomy yẹn nu ṣẹ́rù ẹ lọ kà wọn ṣòro hadithi ẹ̀sẹ̀ à ń sọ bẹ́ẹ̀ ni pé mọ̀ nǹkan tó ṣẹ̀ dé lánàá pé wọn ò mọ́ ni téèyàn bá lọ lálẹ́ on the 29 Sunday tí ń bọ̀ ní 29 tá a bá wá lọ condition méjì ló lè ṣẹlẹ̀ a lè lọ nírọ̀lẹ́ on the 29 Ṣàbáànì yẹn kójú sánmọ̀ clear ojú sánmọ̀ clear téèyàn bá wókè tó sún ọ̀bà jáde ìyẹn kò sí múṣkílà ń bẹ àdìsí kò sọ̀rọ̀ lórí eléyìn a jẹ́ pé ó ti clear pé oṣù yẹn Ṣàbáànì yẹn pé ònìyẹn nígbà tó sóò ti jáde hùn ṣùgbọ́n tẹ́ ẹ bá wá lọ láti rọ̀lẹ́ lójú sánmà ti dúdú òjò sú àbí kùrùkùrù bojú sánmà ọ̀rọ̀ yẹn ti pé méjì òní tàbí sì fẹ́ sọ ẹ máa rò pé àbòsù yìí jáde tó jẹ́ pé kùrùkùrù ni òjò àárí ó dé ní àbí ò tiẹ̀ jáde sẹ́wọ̀n pẹ́ lè mà ìlànà bí wàá sọ pé fa ingumma aleikum tí kùrùkùrù bá wá bojú sánmà máa lé lọ́wọ́ ẹ ti máa gbọ́dọ̀ gbọ́ ìdàkejì yìí pé tí kò bá sí kùrùkùrù sánmà ẹ̀ ní problem ẹ mọ reality yẹn máa dá yín lójú ṣùgbọ́n tí kùrùkùrù bá ẹjọ́ mo bẹ̀yìn torí tọ́lọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi pátá kódà kọ́ ọjọ́ mọ̀fálì kọ́ ọjọ́ ń súnbí kọ́ ọjọ́ ń jálàbí kọ́ ọjọ́ gbogbo ẹ̀ gbọ́ mi pẹ̀lú ọkàn tó máa sọ̀mọ̀ kó wọ́n ti gbọ́ ti ọ̀rọ̀ Mufti wọ́n á máa wò pé ta ló fẹ́ lò fẹ́nu. tí kùrùkùrù bá bojú sánmà máa yín lọ́wọ́ ìlànà bí wọ́n sọ pé fákìdì rúlàwù ẹ̀sùn nǹkan fún kèé séde Yorùbá àwọn àfáà wa bọ́ bẹ́ẹ̀ tí má láwọn àfáà bọ́ bẹ́ẹ̀ látòrí àwọn sálàf látòrí àwọn sàábé àwọn tó tẹ̀lé wọn ní wọ́n á ní ìtumọ̀ fákìdì rúlàwù lédè Lárúbáwá wọ́n wá tu ọ̀rọ̀ mẹ́ta wá làwọn àfáà sọ lórí ẹ̀. ìkànnù rẹ̀ ní tẹ́yìn mú òun sì lọ̀rọ̀ tí tọ́ lẹ jù sẹ́ni pọ́ lẹ lọ́rọ̀ Yorùbá ẹ mọ́rọ̀ tọ́ lẹ òun lọ̀rọ̀ kódà nínú tíra mi tẹ́ bá rọrọ̀ tí àfáwà Ibn Mulaqin so ó ní hadal qawlun da'ifun jiddan nínú ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ó tún fi jiddan kún ọlẹ́ bàjẹ́ nígbà Mufti ti wá jáwá lẹ́ tó ń fẹ́ yàn fa tí wọ́n ti ń dùn pé táwọn àbá fọ́ sínú wọ́n tó wá lọ mú da'ifu jiddan da'ifu jiddan so kí lọ́rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé dọ́yìkú alayhi ẹ fúnlẹ̀ mọ́ Ṣàbáàn on the 29 yẹn tẹ́ ẹ bá ti lọ wo oṣù tí kùrùkùrù wá gbójú sánmà àwọn kan lọ síbi pé dọ́yìkú alayhi ẹ fúnlẹ̀ mọ́ waj'aluhu tis'atan
wa 20 yawman kẹ́ ẹ gbà pé 29 ló jẹ́ pé oṣù ọ̀jáde oṣù ti jáde kurukuru ní òjárí 20 àbí kò tẹ ọjáde kò jáde 29 ní ọ̀la abẹ́rẹ́ àwẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ nù. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ìyẹn ní ọ̀gọ̀rọ̀ àwọn àfáà lọ sí inú àwọn tó lọ níta gbọ́n sọ pé ẹ̀yin bàbá wa ẹgbẹ́ àmọ́ bí tá a bá ń lọ. Imam Maliki ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹni adólé lórí. Imam Shafi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹni adólé lórí. Jumhurul ulama ọ̀gọ̀rọ̀ àwọn àfáà ẹ̀sìn nínú àwọn sálàf Maliki tá a là ń lo kíní wọn láfíríkà bíi ìyẹn tí Imam Maliki sọ ni pé ìtumọ̀ rẹ̀ ni pé fa akmilu iddata Sha'ban 30 yawman tó bá ti jẹ́ pé ẹ bá lọ wo sánmà ní on the 29 tí kùrùkùrù bá ti bójú sánmà ẹ ka Sha'ban yín pé 30 wa hadha al-qawl huwa qawlun rajihun arja'u al-aqwal eléyìí wá ní ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ jù kí ni ìdí tá a fi sọ bẹ́ẹ̀ tí à ń kí mo ní tí èdè bá wà nínú èdè Lárúbáwá tó ní túmọ̀ báyìí tó ní túmọ̀ báyìí tó ní túmọ̀ báyìí tí kálukú wa fẹ́ máa mú tiẹ̀ tó o bá fẹ́ dẹ̀sìrù máa wo èèyàn lọ́wọ́ ọ wà lọ wò pé èwo ló dáa jù kí ló fi wá mọ̀ ń tọ́ da èwo lọ rẹ́rìí mi tó lè bá kẹ̀ bàbá Mufty ẹ̀yin ò lè rẹ́rìí mi tó lè bá kì í tẹ́yìn mú àwọ̀ wà rẹ́rìí mi wàláyé kí ó wẹ̀ dà pọ̀ ó tó wá jà kéèyàn kí o sún náà bídí àmọ́jẹ́ yóò yòlódò bàjẹ́ yóò tí ì máa ń sọ yóò àmọ́ rò pé ó ní champion inú nǹkan tó burú fún bídí àti òbí akéèyàn máa ti ní pé máa ń jẹ́ kó rí èèyàn òkú bídí ọ̀dà o kí ni ìdájọ́ pọ̀ ń lọ́dà jù ọ̀rọ̀ mọ́ Málíkì náà alayhi rahmatullah kí wá ní ìdí ni pé wọ́n ní àdíìsì mi inú àdíìsì márùn tẹ́ ẹ dákọ tó ti bá àdíìsì mi tá a bá ti lè rí àdíìsì tó tó báàkì nǹkan mi kò sọ̀rọ̀ àfa kẹ́kẹ́ mọ́ náà àwọn ọmọ Málíkì àwọn fi àdíìsì tú àdíìsì ni èyí fi ọgbọ́n orí tú àdíìsì Imam Málíkì àwọn wá lọ síbi wípé tàwa olódò ni Imam Málíkì lọ sọ wo olúwa ní sọlá Abdulrasaq alifuhumi abikilele ara àwọn agbóńbídí àlélẹ ọjẹ kò sí agbóńbídí àtò báyìí ṣé kí n má jẹ oríta mọ kọ́ máa ṣe jẹ́ làbí ẹnu léjì ń blọ́ọ̀kì tí kẹ́kọ̀ọ́ délẹ̀ náà àbọ̀ ẹ̀kọ́ ní dọ̀ọ́lá àmúni òjú kọ́ ọmọ nǹkan tó fẹ́ sọ kẹ́kọ̀ọ́ délẹ̀ so ẹ ti rí orúkọ fẹ́ o lè send invitation sórí platform eléyìí àwọn èèyàn ò lè ṣe jẹ́ lábì lọ́dọ̀ ẹ̀ ọjà ti bọ́ọ̀sì olódo kàkàtà ẹ̀kẹ́ ibi kí ó dáadáa yè pẹ̀lẹ́ máa tẹ̀ eruku yèpẹ́ ti kó sí lórí kọ́mọ kankan kọ́mọdò kí là ń sọ lọ́jà yìí Ànábì ní sallallahu alaihi wasallam nínú àdìsí ìyàwó Aisha ipe tó bá di on the 29 tá a bá ti lè rọrọ̀ kọ̀ sọ́rọ̀ Màlìkì mọ́ in tó jẹ́ àgbà fún mọ́ Màlìkì bí ta sọ pé kó lùtọ̀ dáa jù nìyẹn in tá wàá lù súnà dúólé lórí nìyẹn kí ni máa ń ṣẹlẹ̀ ẹjẹ́ á lọ wo ìṣesí Ànábì ní ìyàwó Aisha ní tànàbí bá ti lọ wo oṣù lọ́dún 29 tí kùrukùru bá gbojú sánmà Ànábì máa ń ka Ṣàbán pé 30 àdìsí gan inú rìwáyà àdìsí mi Ànábì wa ní fa ingumma aleikum fa akmilu iddata Ṣàbán 30 yawman tẹ́ ẹ bá ti wá lọ wòkè àdìsí mi clear rẹ̀ inú àdìsí márùn tí Mufty sọ ẹ̀ ṣe ká márùn jáde kẹ́ ẹ wá máa kàbọ̀ wallahi tẹ́ bá ń kà látòkè báyìí tẹ́ wá ń tu délẹ̀ mo fọ́rọ̀ ṣẹlẹ̀ rí ẹni tí ọmọ kékeré ọmọ pé n táwọn alùsùn náà ń sọ lọ́dà ẹ wà máa kọ́fà kí ó ṣe bá díṣì Ànábì náà ni n tó sì jẹ́ láìkì Ànábì ó ní pé ó ní taraktu fikum amrayn mo fi nǹkan méjì ilẹ̀ fún yín ma in tamassaktum bihima lan tadillu ba'di abadan tẹ́ ẹ bá dìmọ̀ méjèèjì ẹ̀ lè sọnù kò sọ pé mo fi Saudi ilẹ̀ fún yín kódà bí Saudi ṣe mistake àkóbò wọn ó ní taraktu fikum amrayn nǹkan méjì Ànábì tó ṣáàpù tó gbọ́n tó bá sọ pé òun fi Saudi ilẹ̀ fún anísìn ní Saudi làwọn wá tẹ̀lé pẹ̀lú tó mọ bá ń ṣe taraktu fikum amrayn kitab Allah wa sunnata rasulihi so Quran àti hadith ó bí wọn pé Saudi gan ni mọ́ tẹ̀lé Cairo ọba àmọ́ tẹ̀lé Ànábì ọ̀wá sómọ́lù kankan anybody tó bá ti lè tẹ̀lé ni
so fa akimi ìyàwó Aisha wa ní tànàbí bá lọ wùsù lọ́ndì 29 tí kùrukùru bá bojú sánmà ànàbí máa ń ka ṣàbá ń pè 30 ẹ̀dá kò sáà nídìí ọ̀rọ̀ àfáà kan mọ́ títa lọ́yẹ ká tẹ̀lé. inú ìwáyà mi àdìsí gan ti ẹ̀ clear rẹ̀ tán pé tànàbí bá ti lọ wùsù ànàbí sọ pé súnmù lè rù yá ti hì ẹgbà àwẹ̀ tẹ́ bá ti rósù ẹtùnú tẹ́ bá ti rósù tí kùrukùru bá bojú sánmà mọ́ yín lọ́wọ́ fàákìmí lòlẹ̀ ìdáta kò tó fi ṣàbá nǹkan kún fàákìmí lòlẹ̀ ìdáta kí ló tó fi ṣàbá nǹkan torí pé ó lè jẹ́ ti Ramadan náà fàákìmí lòlẹ̀ ìdáta sàlàfín tó ló gbójú mọ̀ sọ ẹ̀ kò lè clear sí wọ́n tó pèrè láàfà tó jẹ́ yí pé ó wulẹ̀ mọ́ kí àwọn tó bá jóńbídíà nù yín tó bá jóńbídíà tí kí ó bá yé wàláhì yóò máa respect pé òótọ́ láwọn ẹni yìí ń sọ ṣùgbọ́n wọ́n tiẹ̀ eléèbú ni ọ́ so kọkàn wàá máa kọ nǹkan ọwọ́ rẹ̀ yá ju làákà rẹ̀ lọ. so ọ̀rọ̀ kẹta tó yẹ pé làwọn bá Mufty mú àwọn àfáà kẹ́ ní fákídìrú làwúyẹ ìtumọ̀ rẹ̀ ní pé ká lo ìmọ̀ fálákì ọ̀rọ̀ tí mò ń sọ yìí ń bẹ nínú Fatihul Bari pé ká lo ìmọ̀ fálákì ká lo ìmọ̀ bóṣùpá ṣe ń rìn bí òòrùn ṣe ń rìn wọ́n wá ní wa huwa qawlun da'ifun jiddan kí nìdí wọ́n ní ká lo ìmọ̀ fálákì wọ́n láà lè lò torí pé nínú ọ̀rọ̀ mẹ́ta tí mo sọ ní ìsìn ṣé àwọn onífálákì ṣé wọ́n rí ẹ̀rí báàkì ọ̀rọ̀ wọn àwọn àfáà ní ẹ̀rí tí a lè mú wá òun náà ni ìrántí súrà yóò tó wà ní Al-Qur'ani Karim Ọlọ́run ní wábì nájímì hum yahtaduna ìrántí súrà tó wà Ọlọ́run ní wọ́n súrátù nájímì náà ni ìṣá àmà ìrántí súrà tó wà mọ́ Ọlọ́run ní wábì nájímì pẹ̀lú ràwọ̀ làwọn èèyàn ni wọ́n fi máa mọ́nà so wọ́n wá ní tí àkọ́lọ́ ń sọ́nú Al-Qur'ani àwọn àfáà ní rárá wábì nájímì hum yahtadun al-ihtidā'u àtọ́lọ́ ń sọ ń bẹ̀rún fī tarīqil barri wal bahr so àwọn ìmọ̀ràn wọ̀nyẹn a máa jẹ́ káwọn èèyàn ọmọ bí ẹ ṣe lè rin orí omi bí ẹ ṣe lè rin orí pápá tí wọ́n sọ pé kódà àwọn èèyàn mọ̀nà pé tẹ́ ẹ bá rí àwọn àràwọ̀ tó bá kọjú báyìí omi ń bẹ lọ́nà bíi ni tó bá kọjú báyìí kíní kan ń bẹ lọ́nà bíi ni so ìmọ̀ràn wọ̀nyẹn àwọn afọwọ́ ní sáà lè fi mọ̀ṣù wọ́n ní ìsìláàmù ẹ̀ ṣe ẹ̀sìn tí ń bá àwọn kan wí gbogbo ayé ní bá wí ilmu li falak àwọn kan ní ọmọ tó bá wá jẹ́ wípé wọ́n sọ ìsìláàmù mọ̀ pé ní táwọn kan bá mọ̀ ni ẹ̀fì ṣe ṣẹ̀rí àwọn àbá gbogbo ayé wí kọ̀dẹ̀sẹ́rì ànábì gan tọ́lọ́run rán tó o bá ní ìmọ̀ tó wúlò fún wa tó jẹ́ pé ńlá àfimọ̀rọ̀ oṣù ni tànàbí ọ̀wá mọ̀ ànàbí ọ̀jẹ̀sẹ̀ pé síbi náà kó fi ṣàlàyé oṣù fa torí pé nínú ta ní bùkátà sí ni torí ẹ̀ ló fi wá fa ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pé suratu Nali yes jazakumullahu khairan so inú fi wá fa ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin tí Mufty mú wá tí a sọ yí pé ànàbí ní nánú ummatun ummiyya pé àti kó aláìmọ̀kan báyìí tí ànàbí wà aláìmọ̀kan mọ̀ túnmọ̀ ummiyya gan ummiyyu is aláìmọ̀kan ànàbí ní nánú ummatun ọkà ló nánú ni èmi tẹ́ ń wò yìí o ummatun ummiyya ìmọ̀ọ́kọ ìmọ̀ọ́kà lánàá kìtùbù wà lánàá sí èmi kan kálẹ̀ oníbàárẹ̀ ẹ̀wí tó láwọn tó mọ̀ ọkọ tí ẹ mọ̀ ká ń bẹnu sàbí rẹ̀ àwọn tí ẹ mọ̀ gbogbo òmọ̀ tá à ń sọ ń bẹnu sàbí ṣùgbọ́n níbi jẹ́ pé wá ń bì èmi ìyìn ní díẹ̀ láti fi mọ̀rọ̀ ẹ̀sìn ànábì ní aṣáàrù hákàdà oṣù ni ó ọwọ́ akátàǹpàkòkù ìtumọ̀ rẹ̀ ni pé ìpìlẹ̀ oṣù ni 10 ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ tàbí ọwọ́ akakò báyìí tí ó fi jẹ́ 29 ìpìlẹ̀ oṣù nù. Gbàgbé má gbé mathematics wọlé. Ọwọ́ níta bàbá Mufty wọ́n wá ní tàbá ń sọ fún wọn so wọ́n wà máa ní ìmọ̀ àkọ́kọ́ pé kì í ṣe máa kọ́kọ́ ìmọ̀ ní kọ̀sẹ́ni tó pè máa kọ́kọ́ kódà òrìrà àfa súnà tó sọ pé máa kọ́kọ́ ni ṣùgbọ́n tẹ́yìn gan bá rẹ́lífàǹtì dáadáa ìtẹ́ wá ń sọ calculation àwọn onísáyẹ́ǹsì bóòrùn ṣe ń lọ ní ìjọ kan yóò débì kan yóò forí gbáǹbì kan yóò wọlé bì kan ok sọ̀hí ṣe irú calculation yẹn náà la fi ń ṣe scam ń la fi ń dìtàmí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣùgbọ́n ẹ lọ́ba àwọn sáyẹ́ǹsì wọn ò ní sọ automatically 100% plus or minus
wọ́n lè ní scan yìí ó lè lé ọ̀sẹ̀ méjì ó lè lé kiri kan ẹ̀yin dẹ̀ wá ti ń sọ ní ìsìn tá àwọn ìlú àgbáyé kódà Saudi gan ń lo ilimuli falaki tẹ̀ ń sọ Saudi ó sọ yìí pé lọ́dún yìí ó wọ́n sọ last year yìí pé yóò lè fún wa pẹ̀lú tí astronomy sọ yóò lè fún wa kárí oṣù ní on the 29 báyìí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wọ́n kò ní sẹ́bọ̀ta tẹ́ bá ti ẹ̀fẹ́ lẹ́wọ̀ ẹ̀ wá ní ma sọ pé ìjọba ìlà bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀yà ìtàlẹ́jọ bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀yìn àti ìtàlẹ́jọ bẹ̀rẹ̀ àwẹ̀ ìntẹ́ ẹ̀ bá sọ ni pé àwọn oní astronomy ẹ̀yìn ẹ ti wá pa odidi súnà ńlá kan rẹ súnà ńlá ni pé káwó sùn lọ ẹ wá parẹ́ ìlú bí tí ẹ ti máa ń sọ gan àwọn èèyàn tó jáde ẹ̀ tó wá rí tí wọ́n kó irinṣẹ́ jáde ṣùgbọ́n wọ́n ti sọ pé àwọn oní astronomy sọ pé kìnnì kan ṣùgbọ́n àtò wa mú ju wa lọ ẹ̀yin ti wá sọ jẹ́sí fún bẹ́ẹ̀ ni pẹ́yìn àtọ́lọ́ wà láyé amúnú makirallah illa al-qawmul khasirun ẹnì kò ní fọkànbalẹ̀ pé mímí ọlọ́run ti máa ṣe ìtumọ̀ makiru nù pé ọlọ́run gbọ́dọ̀ sí báyìí ọlọ́run gbọ́dọ̀ sí báyìí àyàfó lórí ikú ẹ̀dá sí ẹ̀gbọ́n tọ́lọ́run sọ àyà kùrà nínú kó tí wàá da yín lójú ọba tó lè lo lẹ́gọ̀fà fún yín ṣé kò lójó ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń pariwo ìmọ̀fálákì yìí bí ọdún mélòó kan sẹ́yìn tí ẹ sọ pé àtúnújọ kan báyìí tí wọn ò rò súkà kí owó bí àgbáyé ṣe bó yíwọ́ tí í dìda síkò lọkọ̀ yẹn pé léyìn náà ti lè kọ́ yín lẹ́kọ̀ọ́ pé a sọ pé kò sí ìmọ̀ yìí ṣùgbọ́n ẹ má máa sọ jazzman ta ló sọ pé wọn ta sẹ́yìn lẹ́sẹ̀ máa sọ pé astronomy fa àbẹ́ sọ fún mi pé nínú ilé ajó kò sí astronomy wà á sọ pé kò sí ìmọ̀ fálákì wà á sọ pé kò sí ṣùgbọ́n ò ní sọ 100% 1+1 kì í ṣe ọ̀ràn yẹn lọ́dọ̀ Ọlọ́run kó jẹ́ 2 wàhálà 1+1 lè jẹ́ 100 ó lè jẹ́ 1 million ó sì lè jẹ́ 0 ẹni tí a ń pè mùsùlùmí gidi nu ìyẹn ni ó mú táwọn ìdí sùfúfù wa ìyẹn ni ó jẹ́ kí ara tí Mufty sọnù pé ìyẹn ni ó jẹ́ kẹ́nu ọwọ́ ṣọ̀kan tá a bá ti lè ní kíní máa kà mọ́ mú déètì fún ni téèyàn bá dúró lórí eléyìí lójú ayé àwọn sàbí gan kò ṣọ̀kan a lè ṣọ̀kan kẹ́ mọ́mọ́ tún máa dín ìsìnkú rẹ̀ ìbù ọ̀tọ̀ lọ́jọ́ tí wọ́n á wí àmọ́sù nílùú bí ọ̀tọ̀ lọ́jọ́ táwọn abúlé mọ́sù ní kíní ní Madina ìyẹn kọ́ ni tàwíìdì ìyẹn ló fà tí mọ̀ Muslim fi wá sọ pé ókè ajẹ́pẹ́ lìkúnlì báládé rù yàtùrù a sì máa wo tìláfùlì mọ̀tọ́lì ṣùgbọ́n kí ìgbà ńkọ́ la fẹ́ lọ báwo ìgbà wo lòrùn jáde àwọn àlù tó rùn jíjáde wọn tó ẹ pásìkò kan náà ní jáde àsìkò kan náà ní wọ̀ hukumu wọn mọ papọ̀ nínú ẹ̀sìn bóyá kò yé yín ẹ jẹ́ ń gbé yín débẹ̀ ìntẹ́ẹ̀fì mọ̀ ni ọmọ sí o súnà mọ̀ dá o àwọn ìlú kan bẹ ilé òní sú ọ̀rọ̀ fákìdì rúlà wútẹ̀ ń sọ yìí nígbà tánàbí ń sọ̀rọ̀ Dajjal tánàbí ń sọ yìí pé Dajjal lò 40 days ni ó lò ọjọ́ rẹ̀ àkọ́kọ́ yawmun kasana ọjọ́ àkọ́kọ́ odidi ọdún kan ni yóò fi ní sú ọjọ́ kejì rẹ̀ odidi oṣù kan ni yóò fi ní sú ọjọ́ kẹta rẹ̀ odidi ọ̀sẹ̀ kan ni yóò fi ní sú ànábì wa ní ọjọ́ kẹrin rẹ̀ wasairu ayamihi ka ayamikum ọjọ́ rẹ̀ yòókù yóò wà nọ́mà bí ọjọ́ tẹ́ máa ń lò àwọn sọ́ọ́bọ̀ wa bẹ̀rẹ̀ ìjọ́nà pé bó láti wá máa kírun lódidi ọjọ́ kan tí ọdún kan tí lè òfin sú inú ọjọ́ kan tí lè òfin sú ní láti gbàwẹ̀ Ramadan a sì lè ya kọ́dà a tún máa kíra wa ilé òsì ní sọ àfihàn pé ọdẹ àárọ̀ àṣìlọ sùn ilẹ̀ sí wà mímọ́ a sì kì í súrì bó láti wá máa ṣe jọ́sìn ànábì lẹ́ẹ̀ máa ṣe fákìdì rúlà o tí astronomy ànábì tó ń sọ mẹ́ọ̀ abẹ́rò bíbí ẹnìkan ló ti lo fákìdì rúlà o téèyàn bá fẹ́ so ti báyìí ṣé ìgbà náà ìkan ló ti lò tẹ́tẹ̀yìn ọba jẹ Mufty kìí kàn sí because bóyá ẹkàn fẹ́ wò pé ẹni tí ó lè wà lọ́ndà control wa ṣé Ádámù kò sí bá ṣé Ádámù ò sí bá ẹ fàyè gba mukhalif tó ti báyìí so mo rò pé mo ti dáhùn díẹ̀ lórí ọ̀rọ̀ àbá Mufty pé mùsùlùmí kìíní tó bá gbádùn tó fẹ́ tẹ̀ lánàá bíi tó nínú gbogbo tí àtẹ ẹ̀kọ́ wa tó jẹ́ mọ́sí àbí Màlìkì pátápátá lẹ́rìbì kankan tí wọ́n á fẹ́ sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ oríire oṣù tó jẹ́ àwọn tí a fi kí o pure tí wọ́n á dá ọkọ̀ ká wo kìíní bẹ̀ wọ́n sọ pé ìmọ̀
kẹrọsù tàbí kẹkàṣà bá ń pè ní tá a bá láyé nù ní tá a mọ̀ nù ìgbà yìí wà lájúdé ká máa ṣe kìíní kan ojú tí ìfọ́rọ̀ ẹ̀sìn yìí sẹ́yìn ẹni tàwídì sùkúkú ní mùsùlùmí so ká máa mú déètì lẹ̀ ẹ fẹ́ sọ di mólúdì ẹ fẹ́ sọ̀rọ̀ àwọn náà di mólúdì ojú ò tiẹ̀ wá tíà bàbá kan tó wá ń bẹ odidi ìmáàmù òlù lọ́nà òkè ògùn kálukọ́ máa wá lù káàkiri bá wọn á wọ́ bẹ́ẹ̀ jọ jímẹ̀ níjọ́ tá a bẹ̀rẹ̀ àwẹ̀ kí ẹ̀yin súnmú lórí ìyá ti kọ́ mọ̀ ń bá wí o sànàbí àdìsí ànàbí lẹ́fi ń sọ bá ẹ̀yin tẹ́ tí ń wo sàárè lọ́ọ̀kan tẹ́ tún sọ bá àbátẹ́ tí ń wo sàárè lọ́ọ̀kan ẹ̀tọ́ àwọn fún ànàbí kọ́lẹ̀ ẹ̀yin àdìsí onísúnmú kọ́ mọ̀ bá rí o á bẹ̀rẹ̀ àwọn ìjọba àtúnú jọ báyìí níbo ni ẹ ti ń ṣerú ẹ̀ níbo ni ẹ ti ń ṣerú ẹ̀ àyàjú sàgbàlagbà ṣùgbọ́n àlè tẹ̀lé yìí kódà bí gbogbo ayé bá fẹnu kò pé ẹni yìí ni mufti wa tí ó gba àwọn onígbọ̀gbọ̀n bá fẹnu kò tí wọ́n bá sọ ájáde náà ni pé mufti wa ti sọ̀rọ̀ ṣùgbọ́n takotọ́lọ́ àti tànàbí àkẹ́sọ̀kẹ́ takotọ́lọ́ àti tànàbí tó tá bá parí àwẹ̀ a tún máa rẹ́ padà so a tún rẹ́ padà tá bá ti parí àwẹ̀ ṣùgbọ́n lórí ilé àlè rẹ́ so àwa súnmọ́ lè rù yá ti yìí ó pé wa kẹ́ ẹ̀kọ́ wa bá pa àtẹ̀lá nàbí fa ingumma aleikum so ẹ máa kéwòn àwọn Haúsá lọ ni àwọn ìtẹ́lẹ̀ òṣìṣẹ́ kò sí aná astronomy ìmọ̀ fálákù wọlé mọ̀lẹ́ Yorùbá sẹ́yìn mọ̀jọ́ àwọn Haúsá lọ ni tó ti bẹ́ẹ̀ tó bá dán di 29 wọ́n jáde wọ́n wò sùnà àwọn tó ní nǹkan sí pẹ̀lẹ́ sí wọn nù kódà Saudi ọba máa lo astronomy torí and mistake kẹrẹ tó máa ń ṣe tọ́ba tó wá yá bóyá ń gbẹ̀ dá déètì tán àwọn abẹ́rẹ́ àwẹ̀ ẹ̀ bá tó fò bọ́ta kòròkò bẹ́ẹ̀ sì máa ń fò bọ́ta ní máa ń jẹ́ kéèyàn mọ̀ pé olódo náà sì tún ní alẹ́ Yorùbá ẹ̀ bá tó fò bọ́ta kòròkò pé ẹ ó nu sẹ́rí àwọn tá a mú déètì ẹ wo sùtọ́ jáde sẹ́rí pósù jẹ́ kẹta ni olódo ni ọ lọ ka súnà abúlẹ́bí náà bá sì ní ànábì jẹ́ kó yé wa pé nínú àpẹẹrẹ tẹ́ẹ̀fì mọ̀páyé fẹ́ parẹ́ tó bá dìgbẹ̀yìn ìgbà intifahul ahilla oṣù ọmọ tóbi jọjọ́ orí rẹ̀ tẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀ lọ. kódà abúlẹ́bí náà bá sì ní sẹ́rí ní ọdún ṣùgbọ́n jáde òun uwa ibnu laylati ọmọ ọjọ́ náà ni mọ̀wùlẹ̀ kà pé oṣù ànálélé ńjọ́ jáde ọmọ ọjọ́ náà ni kò tó tán sàbí ti sọ́ọ̀lẹ̀ tipẹ́tipẹ́ ẹ wà tó fò bọ́ta ó ní o àwọn akíníkan níjọ́ ń tẹ́ ẹ mú tẹ́nìkan kan òròṣù lágbàáyé tẹ́ ẹ mú sí ẹ ti gbàgbé kọ̀mọ̀tì ìjọdún márùn-ún lọ tọ́lọ́ ń dójú ti gbogbo yín ṣé kò yẹ kẹ́ ti fi yún kẹ́kọ̀ọ́ pé wala ya'manu makrallah illa al-qawmul khasirun ẹnì kò ní sọ pé bọ́lá ti ń ṣe ni ṣebí ń táwà ìgbẹ́júmọ́ àwọn bàbá wọn ní ẹni tó bá di nínú February òní wọ́n ń gbéṣu ẹni tó bá di nínú kìnnìkan wọ́n ti mọ àwọn àsìkò kọ̀ọ̀kan sásìkò tí a ń mọ̀ ṣe bá astronomy kan làwọn náà mọ̀ òjò gbọ́dọ̀ rọ̀ ń pọ̀ báyìí sọ́ba mọ́ lásìkò sí ṣé oge ò ti di lẹ́gọ́fà àwọn àni ẹ nígbà kan la máa ń wo òjì tàókéètù ní tí mo fi tiẹ̀ mọ̀ wá ó jẹ́ kí n mọ lẹ́bù wọn ní ṣe nígbà kan la máa ń wo òjì tá a fi ń wo òjì kírun ṣé òjì la ń lò mọ̀ ṣe bí wọ́n ti ń ṣèrun ọdún kan lẹ̀ àwọn tó wá ṣèrun ọdún kan lẹ̀ wọn tí wọ́n sọ pé tó bá dásìkò bẹ́ẹ̀ zúyọ̀ wọlé láago 12 kíní kan ṣe kíní kan tí wọ́n sọ pé +5 minutes +10 minutes plus kíní kan kí sátẹ́ǹtì ò lè bá wà ó fi hàn pé plus or minus náà wọ́n ń lò náà. Táwa ni Mufti ilẹ̀ Yorùbá báyìí bàbá wo olúwo àwọn jẹ tiẹ̀ ǹjẹ́ mọ̀ pé nǹkan ṣe alẹ́ Yorùbá ní o nígbà àwọn jẹ tiẹ̀ wọ́n ní Mufti ilẹ̀ Yorùbá gbogbo wa ń sọ pé àkọ́yẹ kó rí bẹ́ẹ̀ torí pé oyè ti wà náà rábítà tí ó bàgbá ọ̀dọ̀ àwọn àáfà to say the reality League of Imam and Alpha nílẹ̀ Yorùbá òní wọ́n jẹ́ wàzírò sínú oyè League of Imam and Alpha tẹ́lẹ̀ kò sínú tí ṣé adamu tó níbi oyè yẹn so tí àbọ̀ olúwo bá jẹ́ àtẹ̀lé kó wàzírò mara pé ó yẹ káwa àgbààgbà tẹ̀rígbà míì ń bẹ tíyẹn bá lòun ọ̀pá ẹ̀rù èèyàn máa ń fi ni tíyẹn bá lòun ó fi nàyàn ẹn táwọn èèyàn bá ti mọ̀ fún nǹkan èmi ìtẹ́ bá yàn pé nítumọ̀ máa májè wọ́n gba ájú ẹsẹ̀ nǹkan ni èèyàn máa lo mẹ́tọ́ọ̀dù pé ókè náà ẹja kú ọmọra àwa tí ìrìn Mufti yàn láti ẹjẹ àtúwọ́n á fẹ́ yàn àbùsù tó wá wọ̀ báyìí àtúwọ́n á ń fà oníkẹtẹ́ kéde ẹ̀ríkan bàbá àmọ́ Ìbàdàn náà yà kéde ibi àwọn ọmọ Ìbàdàn bá sì lọ ní gbogbo àwọn ará Ọ̀yọ́ ṣèjì ọ lọ Mufti tiwa ní ìsìn Dr. Bari fúnlẹ̀ Yorùbá lẹ́yìn bá ti ń pe Mufti tí àwọn náà sọ pé Dr. Bari Mufti wa
so àwọn tí ìwò náà àwọn náà mọ̀ sọ pé ṣé ó Dáúdù mọ́ lásán ní tàwa ni Mufty gbá kémi náà tiẹ̀ tó yàn tèmi àbí kémi náà wẹ́ nìkan kémi náà yàn ẹ má lè mú 2 million wá so wọ́n wá fi gba fọ́ọ̀mù gbogbo ẹni wọ́n fẹ́ gba fọ́ọ̀mù Mufty ẹ mú 2 million wá so a ṣe screening fún yín so àwa náà kà tó yẹ ti a ní so ṣé àwọn àti sọ́dẹ̀ẹ́rẹ́ rẹ̀ inú rọ́bìtà kẹ́nà ẹni tí a ń yàn mítìn rọ́bìtà tá a ṣe láàsì tó yàtọ̀ sí ìtẹ́sẹ̀ sí ìjọ tọ́ọ̀sẹ̀ yìí mo rántí pé àbámọ̀dírù mẹ́ríkàsì dárúkọ ẹni yẹn pé kí nígbà wọn ń sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ registration rọ́bìtà London CAC ẹni yẹn wọ́n mú ẹni àti àfa àtẹ́rẹ́ nìbàdàn bíi àti ẹnìkan báwọn ni wọ́n lọ iṣẹ́ lórí bí wọ́n ṣe rẹ́gísítà ìjọ tí mo rẹ́ nínú kẹ́lẹ́ wọn kí wọ́n wá mú ti rọ́bìtọ̀ so bọ̀tí tí ẹ ṣe lọ́n jẹta wọ́n ní gbogbo àwọn àmọ́mù kìí ṣe pé ẹnu kálukú kò ẹ fẹ́nu kò lé lórí nomination so now ẹnu rọ́bìtọ̀ náà ni òtún wá kò mẹ́ where are we going níbo là ń lọ so àwọn náà tí ẹ tún yàn àwọn tó fẹ́ wọlé tẹ́ ẹ bá ní kó sọ̀rọ̀ ẹ wá ń dọ́gbọ́n jùkọ̀ ọ̀rọ̀ àwọn súnmọ́lì rùyàtì àwọn ẹ̀ ń bá wí lẹ́yìn náà ti dòkú ọ̀rọ̀ padà tẹ́ bá fẹ́ ṣe ní ẹ̀bà kó amára kíkà mẹ́rin wá ká sí báwọn bá tàná ṣe ń ṣeun báwọn ṣe Ádámù ṣe ṣeun kíkà lùkọ́ wá kẹ́rì wá kíkà ókè ẹ wá lẹ́ẹ̀bẹ́ ẹjẹ Mufty ẹ wá lọ Agége ẹ wá lọ sọ̀rọ̀ yẹn àti mùdúrú mọ́rákàsì wájọ tó kù lórí ọ̀rọ̀ oṣù Mufty ìlú wo lẹ pè mọ́ra Mufty ìlú wo lẹ pè mọ́ra àwọn àgbààgbà fà kì í ṣe ti ẹ̀yàn nínú ìlú àwọn àgbààgbà àáfà nínú ìlú kọ̀ọ̀kan wo lẹ pè tẹ ẹni dárò lè stand lẹ́nu gbàtẹ́ ẹ̀jẹ̀ kí ẹ sáré iṣẹ́ láàrin ọjọ́ méjì kankan pé mítìn bẹ́ẹ̀ ọyọ ẹja pàdé ní kiri kan ọdún afẹ́ni fọ́ọ̀sì kẹ́ kì í ṣe pé máa wà jáde náà kódà kọjá pé tí Ṣádámù máa ń ṣe nìyẹn ìyẹn kì í ṣe nẹ́sọ̀ àdínsì náà kì í ṣe nẹ́sọ̀ àyà Kùránì náà Ṣádámù lè ṣe mistake. so Dr. Bari ẹ kú oríire ẹ̀yin làwọn ọmọ ní Mufty ilẹ̀ yóò bàbá lọ́dọ̀ tí a nígbà wọn bá tí a bá ti sìn nígbà tí ti ṣe pa wọn ta kàdísì kankan bí wọn bá wọn bàdàn náà bá mú déètì lọ́la àkàrà bọ́ta ní bàbá wa ni wọn kọ́mọ́bìnú àtẹ̀ní lórí ilé tàbá parí àwẹ̀ so àtùmọ̀ jọ sí padà ìyẹn ò fa wàhálà bá ti sáyé lọ báwa ti ń ṣe súbẹ̀ tí a lọ so àgbà òyìn bàbà ibi tẹ́ bá ti tako ti ọlọ́ ara àkànṣe about stone pé ntàwà rí níbi ẹ̀ ti kọ́ wa hàn tàbá tó fi kọ́ àmúrẹ́ ìlànà bí sọ mo fi nǹkan méjì lẹ̀ fún yín kọ̀sọ́ kí mo fa àwọn àfáàlẹ̀ Yorùbá lẹ̀ fún yín kọ̀sọ́ kí mo fi Saudi lẹ̀ fún yín torí ẹ̀ lè gbà wọ́dì ma in tamassaktum bi ima lan tadillu ba'di abadan àfààní Ọlọ́run bẹ́lọ́n Ọlọ́run ní jẹ́ kílẹ̀ ìwọ̀ dárù Ọlọ́run wọlé àjọkà oṣù rẹ̀ yọ wọlé agbóró la ilaha illallah so subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin